tí ń sọ jọ́bí lónìí o Yakubu ni o ọmọ Akínládé gọ̀gọ̀ ni mò ń ké pè lọ́wọ́lọ́wọ́ àmọ́ bí ọjọ́ arẹwà lọ́kùnrin olóríire tí gbogbo èèyàn mọ̀ sí YK Mútọ̀mí lólòní o mo ní ẹ máa da gànjọ́gànjọ́ nínú ọ̀la ńlá ẹ ti sọdún èyí ẹ ó ṣe tẹ̀mí ìtòwó tọmọ ẹ ò ráwọn tó gbé mi débi o gbogbo ọmọ ẹgbẹ́ Young Talented Guys Entertainment gbọ̀ngàn lónìí máa kí yín ní méje mẹ́jọ wọn ni bí wọ́n bá sọ ẹ̀yìn abiyì láwùjọ sẹ́ màmá pé Yakubu mi Akínládé mi mà náà lò lóríire wọn ni bámi kì í délé o wọn ní ìgbéra kí n délé bàbá tó bí ẹ lọ́mọ bí o ẹ wá àwọ̀ ọkọ méjì mi Akínládé mi aya rere lọ́dẹ̀ ọkọ ni kò ní ẹ̀rọ ọlọ́run ọ̀bọ ní pa ẹlẹ́kùn àṣeyí ṣàmọ́dún o kò rí jẹ́ òpẹ́ láyé Yakubu mi o wàá gbó bí olúgbògbò tí ń gbó wàá gbó bí olúgbògbò tí ń gbó wàá gbó bí àgbàkan èyí tó fowó ṣòwò di ọ̀hún owó dókìní owó yọ títí owó dókìní kò wá sí bó ṣe máa pẹ́ láyé tó o wá ní tọ́nà kó mọ sàré ọmọ Akínládé mi sàmì àṣẹ gbogbo ọmọ ẹgbẹ́ Young Talented Guys Entertainment wọ́n ní ìgbà ẹ̀ẹ́dẹ̀lẹ̀ bàbá tó bí ẹ lọ́mọ èyí tó mọ̀ sí YTG náà ni o wọ́n ní ìgbéra kí n délé bàbá tó bí ẹ lọ́mọ o ọmọ akínyìnkú olú o ọmọ ẹwà nìyó ọmọ alábìire ni mò ń ké pé lọ́wọ́lọ́wọ́ o ọmọ ajẹgẹ̀nẹ̀ gbàdí o ọmọ òpẹ́kùn péré ńlẹ́ o ọmọ òsàmíṣo níkẹ́ àjíkí ẹni ara bá rí kòrè má bá tiẹ̀ lọ ọmọ òun là ń bí òun là ń rẹ kò sẹ́ni tí ò ní òun tiẹ̀ lára ọmọ ògẹ̀ṣin kàràkàrà kọjá odò bí o ọmọ mo dúró ọwọ́ mi ò tẹ̀sìn mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tẹ̀sìn àwọn àgbà kan wọ́n ní ìdàgbàlẹ̀ yẹ́kẹ́ gbogbo èsì ló wáyé ṣe lẹ́nu lé bàbá tó bí ẹ lọ́mọ Akínládé ni o Young Talented Guys Entertainment wọ́n ní kásámẹ́ntì wọ́n kiri ṣàdúrà fún rẹ òun gbọ́ o ó lẹ́ni tó jókòó níbi kọ̀ọ̀kan dá ògo òun ni ó máa gbàgbéjì jẹ́ Elédùmarè ní ọba rẹ èmi yóò wí fún Ọlọ́run mi pé ìwọ ni ààbò mi odi mi Ọlọ́run mi ẹni tẹ́mi gbẹ́kẹ̀lé mà náà ni o òtítọ́ ó gbà nínú kẹ̀kọ́ àwọn pẹyẹpẹyẹ àti nínú ìjàkadì àwọn búburú kò tọ́ sí rẹ kò tọ́ sẹ́bí rẹ mo bá ẹ dúpẹ́ mo bá ẹ yọ̀ bí o lágbára Elédùmarè bí o ìdílé Akínládé mi kò wá ní ìrẹ̀lẹ̀ yóò sì máa ga lágbára Elédùmarè mi ọba rẹ Akínládé mi o Yakubu mi o YK Mútọ̀mí àwọn bí ọjọ́ arẹwà lọ́kùnrin olóríire bí wọ́n bá sọ bàbá olóríire máa máa pé ìwọ ni olówó tí ń fowó ṣàánú o mo ní bẹ́ẹ̀ bá fẹ́ rọkọ̀ èyí tó jẹ́ gidi ẹ má lọ bò mí náà rárá YK Mútọ̀mí mà náà ló tàbí o irú ọkọ̀ wo lẹ fẹ́ lóríṣiríṣi tẹ ò ní lè ríra lọ́dọ̀ bàbá mi olóríire oníwà tútù yẹ́yẹ́ àdàbà ni bàbá jẹ́ o olùpáyà Elédùmarè mà náà ni bí ó ní o bẹ́ẹ̀ sì ni onífẹ̀ẹ́ ọmọ aráyé bẹ́ẹ̀ ni o kò fi àwọn ògbó wẹ́rẹ́ ṣeré rárá bàbá dáadáa sa ni bàbá tiwa lágbára Elédùmarè bí o ìwọ tó sọdún èyí wá ṣe tẹ̀mí ìtòwó tọmọ bẹ́tí ẹ̀ bá ń já o bó bá mẹ́ni tó kì í ẹ̀ Àyìnlá lèmi jẹ́ akéwì olóye nìyí o ọmọ màmá ọlọ́pẹ́ fún gbogbo ẹni tí ó bá ti mọ̀ pátá Àyìnlá nìyí o